tí Aláàfin fi lè sọ pé òun ò rọrùn fún ọjọ́ mẹ́ta pẹ̀lú tí Awíkóńkó ń ṣe àwa so àwọn méjèèjì àti Lájí àti Awíkóńkó a ní kí Aláàfin ó súre fún wọn ibi tí wọ́n bá ṣe tí ó ń dùn Aláàfin kó foríjì wọn ó sì súre ó sì foríjì wọn ó ní látòní lógun ẹ ti tán àwọn náà sì sọ pé látòní lọ omi tuntun ti rú. Awíkóńkó tún béèrè lọ́wọ́ bàbá pé bẹ́ẹ̀ ṣe ń káàkiri ọ̀nà tí àṣẹ ọba àti aṣọ àpọ́nlé tó ti ń fẹ́ ya tẹ́lẹ̀ tó lè fi padà di aṣọ àrán tí ó padà di aṣọ olówó iyebíye aṣọ ẹ̀yẹ sí ọba lára ni pé kí Ọọ̀ni àti Aláàfin ó rẹ́ tí àwọn bàbá méjèèjì bá ti rẹ́ olóṣèlú ò ní lè ráyè tọ́ bọ̀. Ẹ káàbọ̀ sí ìkànnì Àṣà Yorùbá TV, ìkànnì tó ń gbé àṣà Yorùbá lárugẹ. Ẹ farabalẹ̀ láti jẹ̀gbádùn àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan. Ẹ like, ẹ comment, kẹ́ ẹ sì share àwọn ètò wa. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Yes, it will. If you see my major speech and request center on peace and collaboration between the Aláàfin of Ọ̀yọ́ and the Ọọ̀ni of Ifẹ̀. They are the two paramount rulers that are in a special class of their own. We, the monarchs, and our sons and daughters in Yoruba land need nothing from the new Aláàfin than collaboration with Ọọ̀ni of Ifẹ̀. That's the way we can move Yoruba land forward. And I'm happy that the Aláàfin has promised that he is physically and mentally prepared to do that. So what's the next step now? The next step is for you media and others to stop putting words into their mouths. As a Yoruba sons and daughter, encourage both of them to foster unity in the interest of our fatherland. God bless you. Ó jẹ́ nǹkan tó dùn mọ́ mi nínú púpọ̀ lónìí láti gba Aláàfin Ọ̀yọ́ lálejò ní gbàgede Òwúkúta. Mi ò sì sọ nǹkan méjì níbi ọ̀rọ̀ ìkíni káàbọ̀ mi ju pé Yorùbá ò béèrè nǹkan méjì lọ́wọ́ Aláàfin tuntun ju pé kí bàbá Aláàfin àti Ọọ̀ni kí wọ́n jọ wà ní ìrẹ́pọ̀. Àwọn méjèèjì yẹn ni wọ́n jọ dúró téńté lókè o. Gbogbo yín lẹ wà ń bí àsìkò tá a máa sọ pé empire kan ló wà empire kan ni ò sí kọ́. Lóde tòní a fẹ́ máa rí ìrẹ́pọ̀ yẹn ni. Tí wọ́n bá jọ rìn papọ̀ gbogbo nǹkan rere tó ti ní Yorùbá yóò padà wá. Mo sì tún jẹ́ ó yé bàbá Aláàfin wípé ṣé wọ́n wá kúkú mọ̀ pé Ọọ̀ni ti wà lórí ìrìn yìí kí wọ́n tó dé. So ọwọ́ Ọọ̀ni ṣíṣílẹ̀ ló wà láti gbà wọ́n káwọn náà kí wọ́n jọ kọ́ wọ́ọ̀rìn àtàwọn àti Sultan ní olórí lọ́balọ́ba kí wọ́n jọ máa ṣe ni. Àfẹ́ yìí ju ìrọ̀ òjò kò ní gbé adébì kankan ìyà ni a kò jẹ Yorùbá. So gbogbo ipò wa tí àwọn olóṣèlú ti fi nù wá táwọn méjèèjì bá jọ fọwọ́sowọ́pọ̀ yóò padà wá ipò àpọ́nlé yẹn. Mo wá rọ gbogbo àwọn oníwèé ìròyìn tẹ́jọ́ mọ Yorùbá pé kí wọ́n má jẹ́ kí rúgùrù kankan ó ṣẹlẹ̀ kí wọ́n má kọ́ ọbọ àwọn méjèèjì lẹ́nu tí wọn ò bá rí kọ́ mọ́ ni wọ́n wí. Mo tún wá fi ìtàn kan lọ́lẹ̀ lónìí tí mo dúpẹ́ o. Tí ẹ bá rí nǹkan tó ṣẹlẹ̀ Awíkóńkó ìkan lára àwọn àgbà ọ̀jẹ̀ blọ́gà Yorùbá àti Lájí Abbas àgbà ọ̀jẹ̀ blọ́gà Yorùbá lòun náà ó ní ààrẹ òpìtàn. Tí Aláàfin fi lè sọ pé òun ò rọrùn fún ọjọ́ mẹ́ta pẹ̀lú tí Awíkóńkó ń ṣe àwa so àwọn méjèèjì àti Lájí àti Awíkóńkó a ní kí Aláàfin ó súre fún wọn ibi tí wọ́n bá ṣe tí ó ń dùn Aláàfin kó foríjì wọn ó sì súre ó sì foríjì wọn ó ní látòní lógun ẹ ti tán àwọn náà sì sọ pé látòní lọ omi tuntun ti rú. Awíkóńkó tún béèrè lọ́wọ́ bàbá pé bẹ́ẹ̀ ṣe ń káàkiri yìí ṣé ilé apá kan lẹ́rú. Bàbá ní àwọn ti kàn sí bàbá ní Ifẹ̀ tí wọ́n bá tìrìn àjò dé gbogbo ọ̀nà táwọn fi gbà ṣègbésẹ̀ dídé bẹ́ẹ̀ ó ti dandan. Ó ti ṣèlérí fún wa lónìí pé nǹkan tá a máa rí nǹkan tí a dùn mọ́ wa nù ni láàrin àwọn méjèèjì.
ẹ ṣé kábíyèsí ẹ jẹ́ àgbà wípé ẹ jẹ́ ká kí pé ẹ kú àlejò ẹ ṣé bàbá rẹ ọlọ́run àrùmọ̀ tún gbà Àṣẹ. gẹ́gẹ́ bí kábíyèsí aláàfin ikú bàbá yèyé mọ́ ẹ sọ ẹ jẹ́ ká gbà wípé àìgbọ́tẹnu ẹ̀gà kó tó ṣe bí òwe la fi ń pẹ́ yòókù ń pa àtó Bẹ́ẹ̀ni. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ jẹ́ ká gbà wípé ìfẹ́ àti ìrẹ́pọ̀ náà ni bàbá wa ikú bàbá yèyé gbé dání bẹ́ẹ̀ni gbọ́dọ̀ kan tí mo fẹ́ béèrè ni wípé àṣẹ lẹ́nu ọba tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò fi gbogbo ara sí mọ́ lásìkò tí Bẹ́ẹ̀ni. àwọn olóṣèlú ti gbàjọba bẹ́ẹ̀ni tí bàbá wa ikú bàbá yèyé àtọ́nírìsà tán bá iṣẹ́ pọ̀ wọ́n nílò àwọn ọba aládé bíi tiyín Bẹ́ẹ̀ni. láti jọ iṣẹ́ papọ̀ Bẹ́ẹ̀ni. ǹjẹ́ ọ̀nà kan ń bẹ bóyá tẹ́ ẹ ti ń gbèrò tẹ́lẹ̀tẹ́lẹ̀ tàbí tí ẹ máa mú ọ̀nà rẹ̀ pọ̀n tí àṣẹ fi máa padà sí ọ̀dọ̀ àwọn orí aládé ìdí rèé o kábíyèsí nǹkan ẹyọ kan ṣoṣo tó kù pẹ̀lú àṣà àti ṣe Yorùbá lónìí bẹ́ẹ̀ni àpèrè ọba nìkan ni Bẹ́ẹ̀ni. tá a bá fi ṣe bẹ́ẹ̀ tá a bá fi pàdánù àpèrè ọba kò ní sí nǹkan tí ń jẹ́ àṣà Yorùbá mọ́ kábíyèsí. bẹ́ẹ̀ni ẹ ṣé atọ́kùn ọ̀nà tí àṣẹ ọba àti aṣọ àpọ́nlé tó ti ń fẹ́ ya tẹ́lẹ̀ tó lè fi padà di aṣọ àrán tí ó padà di aṣọ olóye bí aṣọ ẹ̀yẹ sí ọba lára ni pé kí Ọọ̀ni àti Aláàfin ó rẹ́ tí àwọn bàbá méjèèjì bá ti rẹ́ olóṣèlú ò ní lè ráyè tọ́ bọ̀ mo mọ̀ pé dùnú ẹ̀yin oníròyìn náà ló máa jẹ́ kẹ́ ẹ rí àwọn méjèèjì kí wọ́n máa lọ ta ló tó bẹ́ẹ̀ ta ni ó sọ pé Ṣàngó ò pọn ọmọ rẹ̀ tí ó wàá sọ pé òun fẹ́ búran Yorùbá tó bá rán àwọn méjèèjì tí wọ́n jọ ń ṣe papọ̀ kò sí ojú ọ̀run sì tẹ́yẹ fò láì fapá kanra wọn wọn ò gúnra wọn rárá tí wọ́n bá ti ń ṣàṣepapọ̀ iyì àti ẹ̀yẹ tó ti ń lọ yóò padà dé aṣọ àpọ́nlé ò bo gbogbo ọba adápẹ́ lórí yín kábíyèsí àṣẹ lọ́pẹ́lẹ́sẹ̀ àṣẹ ẹ̀sìn ọba òjò púpẹ́ o àdúpẹ́ olóòdó ṣiṣẹ́ ìdúpẹ́ ẹ ṣé ẹ kú àtàárọ̀ yóò jẹ dọ́kìnrin mo dúpẹ́ adúpẹ́ ẹ ṣé àti ìpẹ́ ẹ̀kọ́ àlejò ẹ ṣé o. kábíyèsí.